àǹtí Ṣeun wọ́n ti gbé fáìlì dé èmi lè mo ti ṣóbò lẹ́fún bàbá lórí bẹ́ẹ̀dì wọ́n ti gbé fáìlì dé ní sitting room bí sábà tí wọ́n pé wọ́n ti gbé fáìlì yẹn dé ó yẹ ẹ máa go through àwọn files yẹn ẹ máa go through àwọn files yẹn so ẹ máa science ẹ máa go through àwọn files yẹn agreement yẹn àwọn kan tó máa tán fẹ́ fún yín ní company one and everything ẹ máa go through ẹ pé so tó máa fi ṣetán òun bọ̀ wípé ẹ má bínú òun lálejò nílé ni o pé so torí ẹ̀ ó ní bó ṣe lọ nìyẹn ó ṣàn emphasize lórí pé kọ́kọ́ ó mọ̀ pé òun lálejò nínú ilé ni o òun bọ̀ bó ṣe wọlé lọ nìyẹn ọkọ̀ ń ṣàyẹ̀ fáìlì ìgbà tó dún ní jẹ́ kókò mi máa lọ jẹ́ kókò mi máa lọ jẹ́ kókò máa lọ ká tó máa ṣe kí wọ́n ní rárá o à gbọ́dọ̀ dún ìṣèjú ọkọ rẹ̀ bí máa ṣe bẹ̀rẹ̀ dídúró káyìn bóyá ológun bí olóòrùn kẹ́ tí bẹ́ẹ̀ jù bẹ̀rẹ̀ sí tó òun bẹ̀rẹ̀ sí pariwo òun pariwo òun gbọ́ tó mẹ́kọ́ tó ń pariwo yíyí ó ní ẹ̀mọ́ òun pariwo tó ń pariwo síta ó ní òun yóò pariwo pé please ó ní kò sá máa yóò ṣàgbọ́ ọ máa yẹn ṣàbá wọn lájọṣepọ̀ ni òun ṣàbá wọn lájọṣepọ̀ ni òun ṣàbá pariwo please òun ò lè tí ì bímọ fún ọkọ òun ni òun ò tí ì bímọ fún ọkọ òun ti lóyún fún oyún yẹn wálẹ̀ so òun ò tí ì bímọ fún ọkọ òun sọ pé please kò ló rọ́bà fún wọn bó tó fẹ́ ní kó má dà sí òun lára kó má dà sí òun lára máa yẹ kó yọ nǹkan ọmọkùnrin gbàtọ́ nǹkan ọmọkùnrin ó kàn gbẹnu bọ abẹ́ òun ni ó tún bẹ̀rẹ̀ sí ní la abẹ́ òun pé wọ́n yẹn lẹ́yìn kó máa la abẹ́ ó lè jókòó sí abẹ́ láti àárọ̀ dìlẹ̀ sùn wọ́n yẹn bẹ̀rẹ̀ sí ní la abẹ́ òun láwọn gbogbo ojú wọn ló bá pariwo wọ́n kọ́ pé ẹjọ́ kò sí nǹkan méjì ìgbé kókò mú ṣàkúrò bẹ̀yìn wọ́n ní pé ó bóun ṣeré dáadáa o ó sì ní ó bóun ṣeré dáadáa o ó báwọn ṣeré dáadáa òṣùwọ̀ o wípé èdè ló máa jẹ́ the first and the last o kò ṣùwọ̀ o èyí ló máa jẹ́ the last day kò ṣùwọ̀ o wọ́n ní ẹjọ́ kò ṣùwọ̀ o ẹjọ́ kò ṣùwọ̀ ìjọ tó yọ lọ́wọ́ o nígbà tó ń ṣe fún òun tó kókó bá ti kú bẹ́ẹ̀ nísìn ọkàn wọn á balẹ̀ wá ní ọkọ̀ ẹ̀ tó sọ pé òun fẹ́ wá mú ẹ ní church wípé òun sì méjì sí ẹ pé mẹ́sìdì ẹ̀ kò tí ì drop pé òun fẹ́ wá mú ẹ ní church fún àwọn ní church ìgbòho bẹ́ẹ̀ jẹjọ́ torí dídùn máa yẹ jẹ ìṣàánú mi má jẹ́ kókó mi mọ́ ìṣàánú mi má jẹ́ kókó mi mọ́ ìṣàánú mi má jẹ́ kókó mi mọ́ ìṣàánú mi ọkọ̀ ìwòde mọ̀ tó bá ti kó pé bó ṣe lọ nìyẹn ọba tó lọ síbẹ̀ wà ní kókó wọn ṣáìn pàtàkì wọn ṣáìn tó ṣe ògbẹ́ ẹ̀tàn bá ní òkè ìgbà tó náà bá ìyàwó yóò dé ti wà lọ tí ò drop ẹdẹ máa lọ tẹ́ bá jẹ́ ti àjọ àwọn àjà àbá yín lé jẹ́ kí dírẹ́fà lọ drop ní ọ̀rẹ́ ìjọba pé kó bá wọn drop ní máa yẹn ṣe lọ drop ní bá tó drop ẹ̀ ó lọ drop ọkọ̀ wọn dírẹ́fà ṣàgbé wọn lọ wọ́n pé ọkọ̀ ẹ̀ ti wá lọ nísìn so ó máa túra ká oníbòsí ni pé ṣé bẹ́ẹ̀ sọ pé lẹ́yìn ìlú yẹn ní ṣe wọn kan mọ́ ó ní ó ní báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó ní wọn kó fún máa yẹn ní ẹlẹ́yìn tó ń bẹ̀rẹ̀ báyìí tí máa bẹ̀rẹ̀ sí ń bọ́ òun sátẹ̀yìn báyìí tó ń pariwo pé kí lè lò kí ni yá àdìjọ ó máa ń bá òun pàpàpàpà tó bẹ̀rẹ̀ sí sọ ìdí nínú lẹ́yìn òun báyìí nígbà tó wá ṣe yẹn tán ló wá mú àwọn lọ síbi tún àwọn awẹ̀ ó wá sọ fún un pé gbogbo táwọn bá ti jọ ń ṣe òun gbọ́dọ̀ máa rẹ́rìn ni tóun bá ti rẹ́rìn òun máa tún padà wá nìyẹn wọn ní òun máa rẹ́rìn wọn ò kí time ti lọ this is 7 o'clock already látàrí àti jọ ń ṣe kínní ó dá tàn bá tó ní pé at least òun gbọ́dọ̀ tẹ̀ra àwọn ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ dá lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́ẹ̀kejì máyì má kọ̀ máyì ó mà dá òun gbé sẹ́nu òun láàlá òun tó fẹ́nu fà lórí nǹkan ọmọkùnrin ẹ̀ òun tó lá gbogbo ẹ̀pẹ̀ gbogbo òjò òun tó lá gbogbo ẹ̀ máyì ó mà dá òun tó bọ́ sórí máyì òun tó bẹ̀rẹ̀ sí ṣe máyì ó mà dá sórí pé òun ò dà báyìí that means pé ilé ẹ̀kọ́ ló máa dẹ́jú yẹn o gbọ́dọ̀ ṣe tó òun gbọ́dọ̀ dá bí ẹ̀mẹ́ta ó ní ọ̀la ní òkè òun ti gbọ́ ọjọ́ tí ń lọ jẹ́ kó máa lọ tó máa wá ń jọ́ mi ẹ̀ má wọrí wọ́n sọ pé òkè ọ̀wá tí máa yẹn bọ̀ lájọṣepọ̀ ó dà sí òun lára so bóun ṣe ń lọ òun yàrá bí wọ́n ti ń ta oògùn òun ra oògùn yẹn òun yọ òun lò kíní pálí ẹ̀ tó wà ń bẹ yẹn òun mọ̀ pé òun sọ sínú báàgì ni òun lọ tó òun nígbà tó òun á lọ àwọn lọ ìgbà tó ń dẹ̀dẹ̀lé ọkọ òun sọ pé church oní kó má bínú pé òun ò sí ẹ mọ̀ pé fóònù òun ìgbà tó ń tọ́ ní ìsìn ó ṣe àwọn mẹ́sẹ̀gì sí ó sẹ́ni sóhun pé bí ó ṣe ń ṣe yẹn ó dẹ̀ pé àdúrà táwọn gbà lójú tòun bẹ́ẹ̀ ni pé ó ń disturb òun ló ṣe lójú tòun pé tẹ́lẹ̀ ló ń dẹ̀ ń ṣe àmọ́ ẹ̀ máa dá o orí máyì gan oúnjẹ tí mo sẹ́ni sí ẹ máyì tó fún mi lówó mọ́tò 20k ìyá èèyàn tó dání wọn máa dúpẹ́ lọ́wọ́ wọn dúpẹ́ lọ́wọ́ wọn o
dúpẹ́ lọ́wọ́ wọn àti ṣeun ìgbà tí mo dẹ̀ kúrò lọ́dọ̀ máa yìí tí mo kúrò lọ́dọ̀ máa yìí ó fún mi ní £1 ó fún mi ní £1 mo bá mú fóònù bá sọ pé thank you my husband said you gave him £20,000 ó ní it's for your job iṣẹ́ tèmi ṣe pẹ̀lú òun fọ́kọ mi yẹn ó ní òun ṣàṣùwọ̀n òun delete message àwọn méjì òun wá sọ wọn pé please don't send me message because of my husband wọ́n wá ní okay you are saved àwọn delete àwọn táwọn ọdẹ sọ yẹn lẹ́yìn pé thank you my husband said you gave him money ó sọ pé you welcome kò tọ́pẹ́ kó tán ó ní òun ṣàwò pé ta ló ń fẹ́ sọ̀rọ̀ yìí fún wípé ẹni tó bọ́kọ̀ òun wáṣẹ́ ó ní kó máa bọ́ òun lájọṣepọ̀ ọkọ̀ òun resume iṣẹ́ àti ọkọ̀ òun resume ọkọ̀ òun lọ síbi iṣẹ́ ó wá dijọ́ ọjọ́ Sunday ni àwọn àlọ́ church òun fẹ́ gbé bible tó ń gbé bible lọ tóun lọ kóun gbé bible yẹn kóun lọ bàtà tó máa ṣe bible yẹn kí ni ìpòsí ni oògùn tóun lò òun ló wà ń bẹ ọkọ̀ òun jẹ́ àwọn irú oògùn wo lélẹ̀ kò sí kíní ẹ̀yẹ òdodo kíní tó wà ní ẹ̀gẹ̀gẹ̀gẹ̀ òun ní pálí ẹ̀ òsì bẹ́ẹ̀ wọ́n ní irú oògùn orílẹ̀ ṣé ológun aràn ni wọ́n ní òun lóògùn aràn ni ṣẹ́mọ̀ bó ṣe ráńdẹ̀ òun lóògùn aràn ni òun wá kọ́ òun kíní òun wá lọ sọ kíní ẹ̀ nù wọ́n ní ṣùgbọ́n kò wọ́n mọ oògùn yìí ẹ̀mí ìwé tí kò lọ àbọ̀ kò wọ́n mọ oògùn yìí àbọ̀ ń pretend ni wọ́n ní gbàtí wọ́n yẹ táwọn àdó àdégbé wọn ní pé oògùn tóun lò níjẹ́ yẹn òun wá sọ pé oògùn tóun lò ní kíní pé òun kọ́ lo oògùn yẹn ni pé ṣé wọn pé báwọn ṣe wọ́n ní oògùn yẹn ṣé oògùn àràn tó lò yẹn òun ṣàlẹ̀ pé àgbà tóun wá ìlọ́kọ̀ ọkọ̀ òun mọ iṣẹ́ tó ń ṣe inú òun bá lò lẹ́yìn ìgbà yẹn bọ́gà ọkọ̀ òun bó ti ṣe pé òun nìyẹn wọ́n pé òun direct pẹ̀lú call ọkọ̀ òun ti wá ń bíṣẹ́ ẹ lò lágbájá ìgbà ló máa ráyè láti wá rí mi mo bá ní kí mo ti fẹ́ wá rí yín fún ibi iṣẹ́ lòun òun bẹ̀rẹ̀ ṣe teacher school private secondary school kan ní ibi iṣẹ́ lòun wà báyìí torí òun ti iṣẹ́ tóun ṣe tẹ̀lé òun stop ó ṣe wà ní iṣẹ́ teacher yẹn òun iṣẹ́ tó máa pay torí táìmù yẹn àwọn tí ń pípẹ́ pé káwọn ṣe bọ́n ṣe mọ̀ bí stress tóun stress jù ló fà tí wọn ò ti fi rí ọmọ bí káwọn jẹ́ pé báwọn ṣe máa bí ọmọ àbí ọkàn òun ti lóyún rí oyún yẹn wá lẹ́nu bá ní ojú èdè máa rí mi you have to come and see me I have to see you bá ní you have to come and see me I have to see you bí ti báwo ni ṣé bẹ́ẹ̀ sọ pé ó ní rárá o nǹkan tó wù fẹ́ lé yìí we have agreement ó sọ fún ẹ wípé tí o bá mú tí tóun bá dà lẹ́ẹ̀mẹ́ta pé òun ò ní disturb ẹ mọ́ òun ò dáná nǹkan tó ṣe tó débi tó yẹ kó dé no I don't want that ó lọ bá ní pé okay kò sí wàhálà ìjọ òun náà fẹ́ kó òun wá o máa gbà ẹ́ lọ́dọ̀ ní kíní òun àwọn ní pé ṣe wá sọ́fíìsì mi báwo ṣe máa sọ́fíìsì mi tó kọ mi ò ní rí mi báwo rí kò ní rí rẹ rárá o rárá mi ò ṣe ọlọ́fíìsì mi ò ṣe ọlọ́fíìsì dé o ò ṣe ọlọ́fíìsì dé ó ní mo dá fẹ́ ṣe mo ní èdè kí wọ́n bá yín bí tí mo ti wá bá yín jọ yẹn èdè kí wọ́n bá yín bẹ́ẹ̀ ọ ní okay no problem jọ́ ọ̀dọ̀ màá ráyọ̀ ó ní sọ pé bá ti di Friday wọ́n lè sọ fún wọn ní school pé òun ò ní wá ní Friday yẹn bọ́kọ̀ òun ò ní mọ̀ òun á jẹ́ fi pè wá láàárọ̀ ó ní okay wherever no problem ó ní ìjọ Friday yẹn táwọn ṣe wà ń bẹ́ẹ̀ ni ó ní àwọn ti wà ń bẹ́ẹ̀ nínú yàrá ìnáwó àwọn dúró sí àwọn kẹ́rù sí bẹ́ẹ̀ àwọn tí jọ ń ṣeré pé lẹ́nu yìí àwọn kò ti bọ̀ pé lẹ́nu ìṣá àwọn ti wá nǹkan àwọn náà wọ́n jẹ́ kí n mu ọtí but ìgbà tí àwọn òpè báwọn náà ṣe máa go crazy àwọn bẹ́ẹ̀ òpè òkè jẹ́ kó òun mú nǹkan kan sẹ́nu òun bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀wọ̀n kan pé ẹ̀mọ̀ àwọn ọ̀rẹ́ wọn táwọn jọ lọ sí school wọn bá ṣe ń ṣe I know what they use ó ní mi náà kọ́ lọ wá nǹkan kan lòun dẹ̀ mú kínní yẹn mo dàkókò àti náà pè níbo ìṣe òun yẹn tó ní wá òun náà ojú tòun náà ó ní báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó ní orí iṣẹ́ àyìn ló ti ń bọ̀ lájọṣepọ̀ orí bọ̀ lájọṣepọ̀ olókàndé kan náà fóònù rẹ̀ ríǹgì òun á rí pé nọ́mbà ọkọ̀ òun ló ń pè ó wá pìkẹ̀ orí iṣẹ́ làwọn ti ṣeré pa o àwọn tó ṣe oníṣẹ́ òun ti jókòó dé so òun ti fún ní reverse cow girl olókàndé ló sáà mo ti wà lẹ́nu gate sáà okay máa bọ̀ oyún tó ń dìde báyìí tó ń sáré wọnú ilé yẹn ó ní lọ́pẹ́ akíndó tó ń sá wọlé àwọn tí ilẹ̀kùn náà máa kan lẹ̀kùn tó wọlé ó ní ọkọ mi ń bọ̀ wá síbí kí ni mission yín gan nínú marriage mi kí ni mission yín pẹ̀lú marriage mi kí ni mission yín pẹ̀lú marriage mi so ọkọ mi ń bọ̀ wá síbí báyìí ẹ̀jẹ̀ ní kébì náà máa bọ̀ kọ́kọ́ bí lè rí mi
kẹ́ lè destroy home mi